Praise the Lord. Praise the living Jesus. Hallelujah. Ẹ̀yin Olúwa lógo. Ògo f'Olódùmarè. Good afternoon. Good morning. Good afternoon. Mo kí gbogbo wa lórúkọ Jésù Kristi pé a kú Sunday àná o. Ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ la máa ṣe lórúkọ Jésù Kristi. A kú ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa. Ọ̀sẹ̀ owó, ọ̀sẹ̀ àlàáfíà, ọ̀sẹ̀ ìgbéga, ọ̀sẹ̀ ìdùnnú, òun ló máa jẹ́ fún èmi àti yín. Ẹ jẹ́ á jọ share program yìí. Ẹ jẹ́ á share, ẹ jẹ́ á like, ẹ jẹ́ á comment. Àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ẹ jẹ́ ká yin ọba àwọn ọba ká tó máa lọ. Ọba tó dá èmi àti yín sí. Ọba tó sọ wá dọjọ́ òní. Kì í ṣe mímọ̀ ṣe wa. Kì í ṣe agbára wa o. Àánú lèmi àti yín rí gbà. Ẹ ṣé ààyè ọpẹ́ yọ. Ẹ ṣé ààyè ọpẹ́ yọ láyé wa. Ẹ ṣé o ààyè ọpẹ́ yọ o. Ẹ màmá ṣé o ààyè ọpẹ́ padà yọ. Ẹ ṣé ààyè ọpẹ́ yọ nílé wa. Ọba tí ò gbà fún Sátánì láti pa wá lẹ́kún. Ẹ ṣé ààyè ọpẹ́ yọ lórí ilé mi, lórí ilé rẹ. Ẹ ṣé o ààyè ọpẹ́ yọ o. Dádì ẹ màmá ṣé o ààyè ọpẹ́ padà yọ. Mo dúpẹ́ Olúwa pé mo ní ọ láti máa sábà. Mo dúpẹ́ Olúwa pé mo ní ọ láti máa fọ̀rọ̀ lọ. Ọpẹ́lọpẹ́ rẹ ayé ìbá ti kẹ́rù mi sígbó. Ọpẹ́lọpẹ́ rẹ ayé ìbá ti kẹ́rù mi dànù. Mo yìn ọ́ o Jésù pé mo ní ọ láti máa sábà. Mo yìn ọ́ o Jésù pé mo ní ọ láti máa fọ̀rọ̀ lọ. Orí mi tí kò kọ gèlè, ara mi tí kò kọ aṣọ, ẹsẹ̀ mi tí kò kọ bàtà, dádì mi o, èmi ò yìn ọ́ o bàbá. O lẹ́ni tó bá ti mọnú rò àmọ̀pẹ́ dá. O ní alààyè ni ó máa yìn ọ́, òkú kò lè ṣe yẹn. Torí pé mo wà láàyè o, èmi mọ rírì rẹ o ọba tó dá mi sáyé. Mo ní orí mi tí kò kọ gèlè, ọba tí ò jẹ́ káyé gba fìlà lórí rẹ. Ara mi tí kò kọ aṣọ, ẹsẹ̀ wa tí kò kọ bàtà. Àwa ò yìn ọ́ o bàbá. Ọlọ́run tí a kò lè dí lọ́wọ́. Mo gbé ọ̀gá o. Ọlọ́run tí a kò lè dá dúró. Mo gbé ọ̀gá o. Dádì, Ọlọ́run tí a kò lè dí lọ́wọ́ nìyí. Mo gbé ọ̀gá o bàbá mi o. Ọlọ́run tí a kò lè dí lọ́wọ́ iṣẹ́. Mo gbé ọ̀gá o. Ó kọjá ìmọ̀, ó kọjá òye. Oore t'Olúwa ṣe, ó kọjá ìmọ̀. Nínú ayé rẹ̀ Adéọlá Abíọ́lá, ó kọjá ìmọ̀, ó kọjá òye. Oore t'Olúwa ṣe, ó kọjá ìmọ̀.
Ọlọ́run mi, Ọlọ́run mi, ìwọ lójú tí mo fi ń ríran. Dádì, ìwọ ni kọ́kọ́rọ́ tí a fi ń ṣílẹ̀kùn, ìwọ lórin tá ń kọ́. Iná ayé ò jẹ́ kó jó wa, kí ni mo ní tí mo lè mú wá o? Dádì, mo wólẹ̀ mo yìn ọ́ bàbá Ọlọ́run mi. Mo wólẹ̀ mo yìn ọ́ bàbá Ọlọ́run mi. Ọlọ́run mi, Ọlọ́run mi, Ọlọ́run mi, Ọlọ́run mi, ìwọ ni kọ́kọ́rọ́ tí mo fi ń ṣílẹ̀kùn, ẹ̀yin lórin tí mo ń kọ́. Iná ayé ò jẹ́ kó wọlé wá, àní kí la ní táwa lè mú wá o? Dádì, àwọlẹ̀ àyìn ọ́ bàbá Ọlọ́run mi. Kí Olúwa kó gbọ́ pé àti ìyìn wa, ẹnu ọpẹ́ wa ò ní kan lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ ká share program yìí, àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Ẹ jẹ́ á tẹríba fún àdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè, àpáta ayérayé ibi ìsádi wa, ọba lánàá, ọba lónìí, ọba títí ayérayé àìnípẹ̀kun. A gbé yín ga o, torí pé ẹ̀yin ni Ọlọ́run, lẹ́yìn yín kò sí ẹlòmíràn mọ́. Ọlọ́run gba ọpẹ́ wa, Jehovah gba ìyìn wa. À ń lọ nínú prógrámù yìí, Jehovah máa bá mi lọ. Ọ̀rọ̀ méjì mẹ́ta tí màá sọ, ohun gbogbo tí màá ṣe ní Olúwa darapọ̀ mọ́ mi. Gbogbo ohun tí màá wí, Olúwa gbẹnu mi sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n rí yín, ẹ má jẹ́ n ríra mi. Ní ìparí, ẹ jẹ́ á yìn yín. Gbogbo ọkàn tó ń wo prógrámù yìí, àtàwọn tó máa share, àtàwọn tó tún máa wò later, lórúkọ Jésù Kristi, ẹ jẹ́ kó ṣayé wa láǹfààní. Àánú Ọlọ́run, ẹwà Kristi kó wà lára wa. Àánú Ọlọ́run ò ní ṣí kúrò lára wa. Ọ̀sẹ̀ tuntun la bọ́ sí yìí o. Ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa. Ọ̀sẹ̀ owó, ọ̀sẹ̀ ìgbéga, ọ̀sẹ̀ àlàáfíà, ìdùnnú, òun ló máa jẹ́ ìpín èmi àti yín. Ẹkún ò ní wọlé ẹnìkọ̀ọ̀kan wa. Àwọn ọmọ yẹn tó wà láhàámọ́, Ọlọ́run yóò bá wa tú wọn sílẹ̀. Ọlọ́run á tú wọn sílẹ̀. Ẹ̀rín ayọ̀ la máa rín lórí wọn lórúkọ Jésù Kristi. Kérúbù àti Séráfù yóò gba àlàáfíà. Àánú Ọlọ́run yóò wá wa rí. Nígbà tí òun náà yóò fọ̀ wípé ọmọ síwọ́ máa bọ̀, ẹkún ò ní bàwé wa jẹ́ o. Àdélé sinmi, àdélé pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run láé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Praise the Lord. Hallelujah. Mo kí wa lẹ́ẹ̀kan sí, mo kí ẹ̀yin bàbá àti ìyá mi o. Àdúrà wa ti gbà. A kú ọ̀sẹ̀ rere, ọ̀sẹ̀ tuntun. A kú Sunday àná. A máa ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Kí ni ohun àkọ́kọ́ tí mo fẹ́ sọ? Ó ní ọ̀rọ̀ àwọn ẹlẹ́rìí. Àwọn ọmọ Séráfù mo fẹ́ ká wọlé wá. Mo fẹ́ kí gbogbo wa wọlé. Mo rí àwọn ọmọ Séráfù kan, àwọn ẹlẹ́rìí. Mo rí wọn. Wọ́n jáde síta. Wọ́n ní láti máa sọ wípé Oríyọmí Hamzat, torí pé ó ti gbé àpótí ẹ̀rí wọn wá sí Àgídìgbo. Torí bẹ́ẹ̀ ni wàhálà ṣe fẹ́ bà. Oh God. Wípé Ọlọ́run ni ó gbé wá sí Àgídìgbo. Do you know you don't need to post videos to go? Pé Ọlọ́run tí wọn, lọ́dọ̀ tí wọn, pé Ọlọ́run wọn yẹn, Ọlọ́run tí wọn tó wà nínú igi, tó jẹ́ inú igi lọ́lọ́run tí wọ́n ń gbé. Wọ́n ní ìgbà tí Oríyọmí ti gbé wá sí Àgídìgbo, òun làwọn ti sọ fún wípé wàhálà máa bá. Ṣé tẹ̀rí àwọn ọmọ ẹlẹ́rìí? Mò ń bọ̀ ẹjọ́.
praise the Lord. Wọ́n nígbà tí ó ti gbé tí Oríyọmí Hamzat ti gbé àpótí tó ti gbé àpótí wọn tó ti gbé wá sí Àgídìgbo làwọn ti mọ̀ wípé ẹ ó máa fara pa. Àgídìgbo yẹn gbàlejò ẹ̀yin ẹlẹ́rìí, pàápàá wòlíì kí ló lóun jẹ́, ṣé ìràwọ̀ awòràwọ̀ àbí kí lẹ́lẹ́ ń jẹ́. Ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde yẹn bí ìgbà tí ẹ̀ ń tàbùkù sí Anes ni, ẹ̀ ń tàbùkù sí Anes. Ṣé táyé èèyàn bá bàjẹ́ ṣé dídùn inú yín ni gẹ́gẹ́ bí Kristẹni? Tí ọ́fíìsì èèyàn tán bá wá lọ jó ọ́fíìsì Oríyọmí Hamzat ṣé dídùn inú yín ni bẹ́yẹn? Mo béèrè kí ibi tí èèyàn ti ń gbóhùn sáfẹ́fẹ́ tó ti ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tó ti ń ṣe dáadáa fáwọn èèyàn kán wá lọ jó ọ̀ọ́kán wo orí yín á wú, àbí ṣé ìlànà Jésù Kristi tó fi kọ́ yín nìyẹn? Ẹ̀yin ẹlẹ́rìí, mo fẹ́ kẹ́ sọ fún mi wípé ṣé ohun tí Kristi torí bẹ́ẹ̀ tó ṣe kú tó ṣe jíǹde nìyẹn? Ṣé torí ìlànà, ṣé orú nǹkan bẹ́ẹ̀ yẹn ni bàbá St. Moses Orímọládé mú wá wípé ṣe ni kínú wa máa dùn sí ìṣubú ènìyàn? Mo béèrè, ṣé tá a bá ti rí ènìyàn tó ṣubú ọ̀tán fẹ́ gbé ṣubú kí orí wa máa wú ọ̀ọ́kẹ́ máa gbàdúrà kí ènìyàn ṣubú, ṣé òun nìlànà tẹ́yìn sìn? Torí ẹni torí pé ó lọ gbé àpótí ìsọnù yín wá sí Àgídìgbo, òun lè kí ìṣòro, torí bẹ́ẹ̀ lẹ ṣe ń gbàdúrà kí ìṣòro wọbẹ̀. Ẹ lọ stop ẹ̀. Ọ̀rọ̀kọ́rọ̀ nígboro ayé ni tí ènìyàn ò gbọ́dọ̀ gbọ́, ẹ bá wa stop ẹ̀. Ó ń tánìṣì wa. Ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde yẹn kò wà bàbílíkà, kò fẹsẹ̀ múlẹ̀, kì í ṣe tí ọmọlúàbí gbọ́dọ̀ máa sọ jáde. Ẹ̀yin fúnra yín ẹlẹ́rìí, ṣe bí gbogbo yín lọ múra yín, àbẹ́ẹ̀ lọ múra yín ni? Àwọn tó ń ṣe rándanràndan nínú yín, ṣe bí gbogbo yín lọ sí ṣọ́ọ̀ṣì wọn, ẹ lọ ń kó ẹ̀rí yẹn, ẹ lọ ń kó dànù. Ṣe bẹ́yìn fúnra yín lọ ń tu wípé ẹ ti ṣe task force fúnra yín, ẹni ẹ lọ ń wádìí wọn wò gbogbo kí náà ń kó sínú ẹ̀rí wọn, kí náà ń kó sínú igi tán rù kiri. Kí ni ìyàtọ̀ ẹ̀yin tẹ́ ẹ lọ wádìí tẹ́ ẹ tú gbogbo tó wà ń bẹ̀, àti èyí tán wá mú ẹ̀sùn ẹ̀ wá wípé ẹ̀rí yẹn ló fẹ́ pa ènìyàn, tí yẹn fẹ́ fi bá yín pẹ̀tù sí wípé ẹ jẹ́ á wò kí ló wà nínú ẹ̀ tó lè pààyàn. Praise the Lord. Wọ́n wá bá yín wò láti fi ètò tùbínùbí tó wípé tó wà ń bí ò kì í pààyàn. Ẹ wá ní àfi kí ẹni yẹn àdúrà kan wo àdúrà kó ṣubú òun lẹ̀ ń gbà. Ẹ stop ọ̀rọ̀ yẹn o, ẹ bá wa stop ẹ̀. Ọ̀rọ̀ kọ́rọ̀ tí ò dáa ni wípé torí pé ó ti gbé àpótí ẹ̀rí ó gbé wá sí Àgídìgbo. Àpótí ẹ̀rí kọ́ ló gbé wá sí Àgídìgbo. Kò sẹ́ni tó lè gbé àpótí ẹ̀rí wá sí Àgídìgbo. Àpótí ẹ̀rí tèmi mọ̀ lẹ́rìí tí wọ́n jẹ́ ẹ̀rí Jerusalem ló wà. Ṣé ti gbọ́? Jerusalem ló wà. Látijọ́ tó dẹ̀ ti wà ní Jerusalem kò jáde. Ṣó ti yé? Àpótí ẹ̀rí gangan tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Látijọ́ tó ti wọ Jerusalem tí wọ́n ti kọ́lé tí ilé Olúwa ti wà, àpótí ẹ̀rí ò bọ́ ta mọ́. Àpótí ẹ̀rí ò jáde síta mọ́. Kò ṣe àpótí ẹ̀rí. Ẹ má lọ ohun tí ò ṣe ti yín, ẹ má lọ fa wàhálà síra yín lọ́rùn wípé bóyá ẹ̀yin lẹ ti ẹ̀ ń gbàdúrà òdì tì í. Kò sí ẹni tí ènìyàn lè mú àfi tí Ọlọ́run bá mú fún rẹ̀. Tí Oríyọmí bá ní nǹkan kọ̀kọ̀ lọ́wọ́ tó jẹ́ wípé tíjọba fi máa mú, kò ṣe ẹ̀yin lẹ máa sọ wípé torí àpótí ẹ̀rí nǹkan kọ̀kọ̀ tó ń ṣe òun náà máa fi gbámú. Bóyá òun náà ti ṣe bí sẹ́yìn, ibi rẹ̀ náà máa fi mú. Ẹ mọ̀kàn lọ máa róòpù rọ́ tí ò ṣe ti yín, torí nígbà tán bá gbé yín sìn wọ́n á ní ẹ̀yin ọmọ Séráfù kan lẹ ní ẹ̀yin lẹ gbàdúrà tí Oríyọmí kí kan lọ jó léṣẹ́ ẹ̀ torí kó gbàpò tí ẹ̀rí yín wá. Ọ̀tọ̀ tẹ̀lẹ̀ṣẹ̀ tí Oríyọmí ṣẹ̀, ẹ má fẹnu kọ o, ẹ dọ̀ra jókòó ara yín jẹ́jẹ́.
àpótí igi tẹ́ ẹ dẹ̀ kàn kalẹ̀, ṣé àpótí igi náà tún máa ń ba ayé èèyàn jẹ́ ni? Torí I don't understand. Ṣé àpótí igi yín yẹn tẹ́ ẹ gbé bíbélì àbí kí lẹ́lẹ́ gbé sí oríṣiríṣi ìgbà tí wọ́n tu àwọn àyà kéwú tẹ́ ẹ kọ sí lára yẹn, ṣé òun náà máa ń ba ayé èèyàn jẹ́? Òun náà máa ń wóbi iṣẹ́ èèyàn? Ṣé ìrere Kristi nìyẹn? Ṣé nítorí bẹ́ẹ̀ ni Jésù ṣe kú tó máa ba ayé ènìyàn jẹ́? Sóun ni Kristi wá wà fún wa ni? Ẹ bọ́ síta kẹ́ dá mi lóhùn, ánsá mi ẹ̀yin ẹlẹ́rìí. Ṣé ń tẹ́ ń sìn yẹn kó ba ayé ènìyàn jẹ́ lẹ ṣe ń sìn? Ó yá, torí olùgbàlà ni wọ́n pe Jésù tiwa táwa ń sìn, olùgbàlà, ẹni tó ń gba ènìyàn là, ẹni tó ń yọ ènìyàn kúrò nínú ọ̀fìn, ẹni tí ò wá ṣubú fọ́mọ rẹ̀, ẹni tí ò fẹ́ kí ìbànújẹ́ kó wọnú ayé ènìyàn, ẹni tó máa ń yọ ènìyàn kúrò nínú ìṣòro. Òun ni Kristi tèmi mọ̀ ní tèmi ń sìn. Èmi ò ṣe ẹ̀rí yín tí ẹ wá pè ní Ọlọ́run yẹn, ẹ̀rí tó máa ń ba ayé ènìyàn jẹ́ ni? Ẹ̀rí yín, mo rò bí ẹ̀rí yín yẹn nígbà tó wọlé torí ẹ máa ń pò tí ó gbé lọlé Obedi-Ódómù, ó mà sọ Obedi-Ódómù dolówó ni. Ṣé ti yín ba ayé ènìyàn jẹ́ ni? Ó yá, ẹ bọ́ síta. Ibi tí ẹ̀rí yín bá wọ̀ tó bá jẹ́ ẹ̀rí ni ní tòótọ́, ó yẹ kó sọ Oríyọmí dolówó ni, kó sọ di ọlọ́rọ̀, kó bùkún torí pé ẹ̀rí yín wọbẹ̀. Ìgbà tẹ́ ẹ máa wí ẹni yẹn, ó tú àṣírí ìyẹn ló parí lẹ́yìn. Ó tú àṣírí ẹ̀rí, ó tú ohun tó wà nínú ẹ̀rí ní gbogbo ojú ayé. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe ní kíni do you know covenant? Kí náà ń pè ní testimony? Ṣé ọmọ túmọ̀ ẹ̀rí? Kí ni ìtumọ̀ ẹ̀rí tẹ́ mọ̀? Testimony mà ni. Testimony ẹ̀rí mi, ẹ̀rí mi rè. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ mọ̀? Olùgbàlà ni. Olùgbàlà, bí olùgbàlà bá dé bẹ́ẹ̀ lálejò, ó yẹ kínú ẹ̀ máa dùn. Inú Oríyọmí ṣọ́ọ̀bù Oríyọmí yẹn pé olùgbàlà wọbẹ̀, tó bá jẹ́ olùgbàlà ni ní tòótọ́, ó yẹ kó máa increase ní bí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí Oríyọmí torí ó gba Kristi lálejò. Ṣé mọ̀ pé Muslim ni? Ó wá gba Jésù lálejò. Ìgbàlà wọlé ẹ̀ ni. Ìgbà tí ìgbàlà wọlé Sákéù, kí ló ṣe fún? Tí Jésù wọbẹ̀, Sákéù di olówó dọlọ́rọ̀ ni. Ẹ̀rí tí táwa mọ̀, ó wọlé Obedi-Ódómù, ó sọ Obedi-Ódómù dolówó ni. Kò bá yé Obedi-Ódómù jẹ́. Ẹni tó rèrò kú sí gan, ó rò bó máa kú ni, kò pa. Torí èrò ikú ni Dáfídì rò, èmi kèyìn lè gbé yìí sílé, ẹjẹ́ lọ gbé sílé ọmọ àlè kan tí ò já mọ́ nǹkan kan yẹn. Wọ́n dẹ̀ gbé síbẹ̀ bọ̀, Ọlọ́run fi títóbi rẹ̀ hàn wọ́n, ó tún sọ́dọ̀ lọ́rọ̀ ni. Ẹ̀ẹ́tọ́ bá wá tùdí yín ohun tí àwọn kan rò wípé ó pa wọ́n lọ́mọ, pé kinní yẹn ló pa wọ́n lọ́mọ, tí wọ́n bá yín tu fún gbogbo ẹgbẹ́ wọ́n bá yín wẹ̀ mọ́ pé kinní yóò rárá o, kò pààyàn, sí ẹ̀ṣẹ̀ ni. Mo béèrè, ẹ̀yin fúnra yín ni ìṣe mọ̀ pé àwọn tó lọ gbọ́rọ̀ bá Oríyọmí, àwọn ló fà á. Ṣé Oríyọmí jẹ̀bi ni? Jẹ́jẹ́ lóríyọmí jókòó, àwọn tí ò lè lọ police station wọ́n gbé ọ̀rọ̀ wọn lọ police station. Kí ló dé tán gba ọ̀dọ̀ Oríyọmí lọ? Wọ́n rí wípé Oríyọmí lágbẹnusọ fún ọlọ́pàá. Oríyọmí làwọn èèyàn tètè máa rí kán tó rọ́lọ́pàá, torí ọlọ́pàá ṣé ó easy bẹ́yẹn? Ìsí tó bá dé police station wọ́n máa sọ fẹ́ pé ẹ lọ fẹsẹ̀ ministry tó, ẹ lọ fẹsẹ̀ ministry ara yín tó, ohun tó máa wí nìyẹn. Bọ́ ajìjàgbara Lóríyọmí, ìkíní yìí pààyàn lọ́mọ, wọ́n bá fẹ́ pé ṣé tòótọ́ ló ń pààyàn àbí kì í pààyàn? Wọ́n wẹ̀ yín mọ́ ni, bóyá ẹ̀ tí ẹ mọ̀. Mọ̀ tí oore tó Oríyọmí ṣe fún yín. Tó bá jẹ́ pé ṣẹlẹ̀ handle ẹ̀ fúnra yín àti ìlú yẹn tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ àti ẹlẹ́rìí yẹn, ẹ mọ̀ wípé ojú ibi náà sì máa fi wò yín dọ̀la pé àwọn ikú mà nìyẹn, ẹ mọ̀mọ̀ débẹ̀ o, àwọn náà máa lékú sí yín, wọ́n máa wá jàǹbá fún yín. Bọ̀ ó fọgbọ́n tó pé kò sí nǹkan kan tí ń pààyàn nù, kíní ọ̀hún igi lásà àti nǹkan kan náà kò sí, kì í ṣe léè ló pààyàn. Bóyá ọmọ yẹn ní sickness, ọ̀rọ̀ yẹn dẹ̀ dáadáa, oníkálukú dẹ̀ ń lọ ní àlàáfíà, ṣùgbọ́n ẹ̀yin tún bring nǹkan tí ò yẹ báyìí, ẹ tún wu sókè wípé Oríyọmí o, àtìgbà tó ti gbẹ́rì yín wá lẹ́tí mọ̀ wípé ibi máa bá, lẹ́tí mọ̀ wípé ó ti tú àṣírí ẹ̀ rí, ó di dandan káṣírí ẹ̀ tú, ó di dandan kí iléeṣẹ́ ẹ̀ wò. Èmi ò mọ̀ pẹ̀rí tí yín máa ń ba ayé èèyàn jẹ́ nígbà yẹn.
èmi ò mọ̀ pé wọ́n bá ti gbẹ́rìí yín síta ó máa ń wó ayé èèyàn ni èmi rò pé ó máa ń bùkún èèyàn lẹ́ṣẹ̀ ń sìn torí ẹni igi lẹ fẹ́ máa bọ́ ń ti yín adẹ̀ ti fi yín lẹ̀kẹ́ máa bọ́ igi yẹn èmi ò mọ̀ pé igi yín wọ́n bà ayé èèyàn jẹ́ ni àwọn igi tẹ́ ń gbé kiri ayé yẹn ibi wọ́n bá gbé igi yín sí ó máa ń ru ayé ṣọ́ọ̀bù yẹn máa wó ni o àwọn ẹ̀rí táwa mọ̀ ẹ̀rí máa ń sọ̀yàn dolówó la ń gbọ́ èmi ò mọ̀ pé ṣe ló máa ń tù sírí èèyàn ìbànújẹ́ ló máa ń fi sínú ayé ẹ jẹ́ lọ jókòó ara yín jẹ́jẹ́ ẹ lọ jókòó ara yín jẹ́jẹ́ ẹ má sọ̀rọ̀ tí ò yẹ kẹ́ sọ jáde torí rántí wípé tígbà tán bá máa kùn yín kérúbù and séráfù ni wọ́n máa dárúkọ wọn ò ní yọ ẹ̀rí kan sọ́tọ̀ àwọn kérúbù and séráfù wọ́n sọ pé ìgbà tán ti gbé ẹ̀rí wọn wá láyé Oríyọmí ti gbọ́dọ̀ bá ṣé o rí wípé àbá wọn ló fi kún ṣe bàbá Mósè bẹ́ẹ̀ yẹn ṣé kérúbù and séráfù sí bàbá Mósè mú wá ṣó máa ń ba ayé èèyàn jẹ́ talk to me ṣé kérúbù àti séráfù ó máa ń rẹ̀kẹ̀ èèyàn ni àbó máa ń gbèyàn sókè ẹ má jọ o ẹ̀yin nìkan lẹ kọ̀kọ́ dẹ̀ ń jẹ́ kérúbù àti séráfù yẹn ẹ̀ ń bá wọn kan jẹ́ orúkọ pọ̀ ni o ẹ rántí wípé àwọn tó ń jẹ mímọ́ ni wọ́n ẹ̀yin táyé tẹ̀ ń ṣe yìí ẹ má lọ kọsẹ̀ lára àwọn tí ò yẹ kẹ́ ẹ kọsẹ̀ kẹ́ mọ́ tẹ́ máa sọ ẹ má fi ọ̀dà tí ò dára kún sí anes mo fi yọ́nú Ọlọ́run bẹ̀yìn ẹ fi Oríyọmí sílẹ̀ fún pánẹ̀ tiẹ̀ bóríyọmí bá ń ṣe rere ní gbangba tó bá jó ń ṣe bí ní kọ̀kọ̀ ọjọ́ kan náà ni kò sí ní ọjọ́ kan yẹ ibi bí mo sọ fún wa lọ́sẹ̀ tó lọ bí ènìyàn bá ń ṣe rere tí gbogbo ènìyàn bá ń ṣépè fún rere á máa bá bí ènìyàn bá ń ṣe bí tí gbogbo ènìyàn ń gbàdúrà fún ibi ẹ̀ á padà tí báwo ò bá rí tó bá jẹ́ rere ni ibi lóríyọmí ṣe lẹ́yìn ó di dandan kí bí ibà ṣe bọ́lọ́run ni ẹ̀rí ọkàn àbí àyà ló ń bá ṣiṣẹ́ ọkàn wa Ọlọ́run lórí ohun gbogbo ìkọ̀kọ̀ Oríyọmí náà ẹ foríyọmí sílẹ̀ pẹ̀lú pánẹ̀tì ẹ má lọ mú ọ̀rọ̀ tí ò kàn yín lọ́wọ́ lẹ́sẹ̀ ẹ jẹ́ kí ọ̀rọ̀ ẹlẹ́rìí ó gbé wá sí kíní ẹ jẹ́ kó lọ dáadáa tẹ́ ẹ bá fẹ́ fi ọ̀dà burúkú gan okun ẹ̀rí yín tẹ́ lẹ́ǹpọ́n lè yẹn torí bẹ́ẹ̀ bá ti ní ẹ̀rí tó gbé wá ló bẹ̀rẹ̀ sí ba yí ẹ̀ jẹ́ a jẹ́ wípé ẹ̀rí yín máa ń ba yí èèyàn jẹ́ nìyẹn o a jẹ́ pé ẹni tó bá ti débi ẹ̀rí yín báyìí ayé ẹ̀ máa wó wómúwómú nìyẹn o ẹ̀rí àwọn dẹ̀ lẹ́rìí yín máa ń sọ̀yàn dolóríire la gbọ́ lẹ́nu yín ẹ̀ ń bá débi ẹ̀rí yín báyìí ayé ẹ̀ máa gbogbo tó bá fẹ́ ló máa ń ṣe fún ẹ lọ ẹjọ́ ẹ bá wa stop ọ̀rọ̀ yẹn ọ̀dà burúkú ni ẹ má fi kùn wá nínú sí anes ẹ̀rí kankan kọ́ ló bá yé Oríyọmí jẹ́ ohun tó Oríyọmí fúnra Oríyọmí ló sọ jáde ohun tó fẹnu ara ẹ̀ sọ ní ẹ mọ̀ pé ọ̀rọ̀ àwọn olóṣèlú kọ́lọ́n kó ṣàánú ni ó ní èyí bí ó ń búra wọn ìbáwa náà ti lọ bẹ́ẹ̀ kú àwọn èèyàn nínú ẹ̀wọ̀n tá a fa fi gbọ́ ẹ dìbò bẹ́ẹ̀yàn èèyàn ṣe ti mọ̀ pé iṣẹ́ ọwọ́ wọn bẹ́ẹ̀ yẹn káwádìí wọn ìjọba lónìí yẹn kò kàn sí anes mo fọlọ́ǹbẹ̀ yẹn ẹ̀yin ẹlẹ́rìí o ẹ mọ̀ tẹ́ máa wí lórí afẹ́fẹ́ yìí o ẹ fi Oríyọmí sílẹ̀ fáwọn tiẹ̀ kò ṣe ẹ̀rí yín ló ba yí ẹ̀ jẹ́ kì í ṣe ẹ̀rí yín ló máa jẹ́ kán jó kò sún tí ẹ ti ẹ̀ fẹ́ gbà nínú ìdùnnú tí Oríyọmí bá wálẹ̀ ibi tí Oríyọmí ṣe ire tó ń ṣe ti wá pọ̀ ju ibi ẹ̀ lọ ire tó ń ṣe ni kí gbogbo yín máa wò Ọlọ́run nìkan ló mọ ibi tó ń ṣe tó máa fi ibi yẹn dá lẹ́jọ́ kì í ṣe àwa ire tó fi hàn wá táwa rí yẹn òní jẹ́ káwa máa wò lọ àwa ò sí nídìí ibi kí táyé èèyàn bàjẹ́ kéèyàn wálẹ̀ ìwọ wòlíì or pastor evangelist ni ẹ o ní o gbé ìpèlè rí apostoli whatever you are calling tí o èrò ẹ bá ti ní èrò wípé kéèyàn ṣubú kínú ẹ máa dùn you are not a prophet o ò ṣe èèyàn Ọlọ́run pé èèyàn ṣubú kò wá ní ìṣubú yẹn gangan òun nínú ẹ máa dùn sí o ò ṣe èèyàn Ọlọ́run o èyí ò gbọ́dọ̀ ṣubú kínú ẹ máa dùn èyí ò gbọ́dọ̀ wálẹ̀ kínú ẹ máa dùn èyí ò gbọ́dọ̀ wálẹ̀ kínú ẹ máa dùn èyí ò gbọ́dọ̀ ṣubú kínú ẹ máa dùn èyí ò gbọ́dọ̀ ṣubú kínú ẹ máa dùn èyí ò gbọ́dọ̀ wálẹ̀ kínú ẹ máa dùn bó o bá tiẹ̀ rí ẹni tó ń ṣubú lọ tó bá ń ṣubú wàá gbé dìde wàá gbé dúró ni wàá gbé ẹ ò gbọ́dọ̀ ṣubú wàá mú padà sípò kí ni Kristi ṣe wá kú ó ní òun ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà tiwa ni wípé gbogbo ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan kó kọ sílẹ̀ kó dẹ̀ ronúpìwàdà
bó ṣe rí nìyẹn, torí yọmí nìyẹn. Èkejì, ẹ rí àkọlé tí wọ́n gbé síbí báyìí tí mo gbé síbí, wọ́n ní armed robber enter church, Malaika on trance run away. Nígbà tí mo wá ka kíní yẹn, wọ́n kàn ẹni yẹn kọ́, kò ṣe ń tó rí, ó kàn kọ́ láti fẹ́ fi máa tánìṣì ẹ̀mí mímọ́ lára ẹ̀bùn ẹ̀mí mímọ́ ni, pé òun gẹ̀ẹ́sì wípé tó bá jẹ́ pé armed robber ó wọnú chọ́ọ̀chì o, armed robber bó ṣe wọnú chọ́ọ̀chì yẹn, Màláíkà sá lọ láti jọ ẹ̀yìn gbogbo àwọn bàbá tí ẹ̀mí ti lò, gbogbo àwọn bàbá tí ó ti lọ nínú iṣẹ́ ìránṣẹ́ yìí, àrírú ẹ̀ rí. Ẹ má jẹ́ ká máa ronú ohun tí ò lè ṣẹlẹ̀. Ẹ má jẹ́, Ọlọ́run ìṣọba ìkà. Kérúbù àti séráfù, ẹ̀mí mímọ́, ìrìn àjò ẹ̀mí mímọ́ tí Saint Moses Orímọládé fún wa kì í ṣe nǹkan eré. Ọlọ́run fún rẹ̀ ló sọ sílẹ̀. Ọlọ́run tó wá sọ sílẹ̀ yẹn, àwa tó wá fún ní oore ọ̀fẹ́ yẹn, kò ní jẹ́ kí ibi ṣẹlẹ̀ sí wa. Ṣé ti yé? Ó ní èmi kì yóò jẹ́ kí ẹni mímọ́ mi kó ṣe kí ni, kó rí ìdìbàjẹ́. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, èmi ò ní jẹ́ kí ẹni mímọ́ mi kó rí ìdìbàjẹ́. Èrò burúkú ní kẹrò wípé tó lè bá wọ chọ́ọ̀chì Màláíkà máa sá lọ. Ohun tí ò ṣẹlẹ̀ ẹ̀kan ń ṣe láti ìgbà táyé ti ṣe, àwa ò gbọ́rú ẹ̀rí pé Màláíkà ó wọnú ẹ̀mí pẹ̀lú Màláíkà nígbà tí ìṣe wípé ẹ̀mí irọ́. Níbo ló fẹ́ sá lọ? Lẹ́yìn igbó nínú kán mu kán pa ọ̀hún kan, kí ló fẹ́ sá lọ? Àti wípé Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kó ṣẹlẹ̀. Àwa ò rírú ẹ̀rí nínú séráfù, kò dẹ̀ ní ṣẹlẹ̀ sí wa. A ní rírú ẹ̀ lórúkọ Jésù Kristi. Ẹ má máa gbé ohun tí ò yẹ síta, ohun tí ò dára ni, èròkérò kò dáa. Ọlọ́run ò ní jẹ́ ká rí ibikíbi tẹ́lẹ̀mí bá ti lọ. Àwọn á sáré tu ẹlẹ́mìí yẹn lára ni. Bí nǹkan bá tiẹ̀ ń ṣẹlẹ̀, bí nǹkan kan wọ́n á tù lára ni. Wọ́n á dẹ̀ sáré mu ní àfi èyí tán bá ń dọ́gbọ́n sí láti ilẹ̀ tó bó ń jẹ tó ń mu, ìyẹn lẹ lè máa sọ. Ṣùgbọ́n ẹni tí ò jẹ tí ò mu, tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n á tù lára, wọ́n á mú kúrò níbẹ̀ náà ni. Èwo ni ẹlẹ́mìí sá lọ lórí irọ́, ẹ̀dẹ̀ kan nọ́sẹ̀tì jáde. Ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe. Àdúrà wa gbà. Ìyẹn lọ. Èkẹta, mo fìyọ́nú Ọlọ́run bẹ̀ wá. Bàbá màmá, máa ní lọ́kàn wípé gbogbo ènìyàn ò lè fẹ́ràn ẹ o. Ní lọ́kàn. Iṣẹ́ ìránṣẹ́ là ń ṣe. Pásítọ̀, olórin, whatever, orú ìpè tá a gbé dání, gbogbo ayé ò lè fẹ́ràn wa tán. O tí ẹ̀ wá jẹ́ pásítọ̀, o jẹ́ ìbálẹ̀, o tí ẹ̀ jẹ́ kọ́lì, bọ̀ ní tinú ara, rántí wípé gbogbo ayé ò lè fẹ́ràn ẹ. Ṣé ta ló fẹ́ fi jọ? Kristi bàbá ńlá wa, ṣé gbogbo ayé ìgbà tiwọn, ṣé gbogbo wọn ló fẹ́ràn? Tí wọ́n bá fẹ́ràn Kristi, kò ní sí ẹnì kankan tó máa sọ wípé kàn máa gbélébùú. Kò ní, tán bá sọrú ẹ̀, kò ní gbogbo wọn ló máa láyé ẹ mọ́ kan o. Ṣùgbọ́n tí wọ́n bá lè kan Jésù, táwọn kan pariwo Hosanna fọ́mọ Dáfídì, táwọn kan pariwo ẹ kàn án máa gbélébùú. Who born you? Ó di dandan wọ́n máa kàn wá máa gbélébùú. Ibi táwọn kan bá ti ń ṣe Hosanna fún wa, bẹ́ẹ̀ náà làwọn kan máa sọ pé kàn máa gbélébùú. Má ní lọ́kàn wípé o fẹ́ perfect níwájú ènìyàn. Kò ṣeé ṣe. Gbogbo èyí tí mò ń sọ, tí mò ń ṣe báyìí, wà lẹ́nìkan tó máa yín mú ìntọ́mọ̀ náà ní ọmọdún yẹn lọ. Irọ́ lórí irọ́, bẹ́ẹ̀ ni. Ibẹ̀ ló ti máa rẹ́nìkan wí sí tó máa gbàgbọ́ wípé ọ̀rọ̀ gidi ni wọ́n ń sọ, báyé ṣe rí nìyẹn. Bí rere ṣe wà, bẹ́ẹ̀ ni bí ṣe wà. Bí ènìyàn rere ṣe wà, bẹ́ẹ̀ lè ènìyàn búburú ṣe wà. Èyí táwa lè ṣe ni pé kí ni? Làkàkà. Ẹ jẹ́ ká gbìyànjú ohun rere táwa mọ̀ ń ṣe, ẹ jẹ́ ká máa ṣe ǹso. Bíbélì ti wá sọ bẹ́ẹ̀, ẹni tó mọ rere kó máa ṣe ǹso, ẹni tó mọ bí jẹ́ kó máa ṣe ǹso. Ó ní èrè mi ń bọ̀ kánkán láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò ti rí. Ìbá ṣe rere, ìbá ṣe búburú. That's all. Má wàá máa lé gbogbo àmọ́ gbọ́dọ̀ tẹ́ gbogbo ayé lọ́rùn, ó fẹ́ parẹ́ lára nìyẹn o. Ohun tó bá ti please ẹ, ìwọ̀nba tó bá ti mọ̀ pé o lè ṣe rest kó sinmi. Gbogbo ayé ò ní borí wa, o lè tẹ́ gbogbo ayé lọ́rùn, o lè wú gbogbo ènìyàn. Tí Jésù ò bá lè wú gbogbo ènìyàn, ibo lùwà fẹ́ fi ẹjọ́? À ṣe tiwa, à ṣe wọ̀n tá a lè ṣe, yóò dára fún wa.
a máa ka bíbélì díẹ̀ ká tó máa lọ. Ó yá, a wà nínú ìwé Daniel orí 9 ni mo dé o. Ẹ já ṣí bíbélì wa abẹ́ẹ̀gì o. Ìwé Daniel orí 9. A máa rọ́ọ̀ṣì lọ́sàn-án yìí o. Rọ́ọ̀ṣì àlàwà báyìí o. Ẹ jẹ́ ká lọ. Daniel, àkọlé eléyìí ni Daniel gbàdúrà fún àwọn ènìyàn rẹ̀. Daniel gbàdúrà fún àwọn ènìyàn rẹ̀. Ní ọdún kìíní Dárúsì ọmọ Asuruesu láti rú ọmọ àwọn ará Mídíà wá tí ó fi jọba lórí ilẹ̀ ọba àwọn ará Kédíà. Ní ọdún kìíní ìjọba rẹ̀ ni èmi Daniel fiyèsí láti inú ìwé iye ọdún nípa èyí tí ọ̀rọ̀ Olúwa ti tọ̀ Jeremáyà wá wòlíì wá pé 70 ọdún ni òun ò mú pé lórí ìdahoro Jerúsálẹ́mù. Èmi ò sì kọjú mi sí Olúwa Ọlọ́run láti máa ṣàfẹ́rí nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ààwẹ̀ nínú aṣọ ọ̀fọ̀ àti eérú. Èmi sì gbàdúrà sí Olúwa Ọlọ́run mi, mo sì ṣe ìjẹ́wọ́ mi, mo sì wí pé Olúwa, ìwọ Ọlọ́run ti tóbi, tí o sì ní ẹ̀rù, tí ń pa májẹ̀mú àti àánú mọ́ fún àwọn tí ó fẹ́ àti fún àwọn tí ó pa òfin rẹ̀ mọ́. Praise the Lord. Ṣé ti rẹ́ni tí wọ́n pa májẹ̀mú fún mọ́? Ṣé ti rí àwọn tí Ọlọ́run pa májẹ̀mú rẹ̀ fún? Àwọn tó fẹ́ Ọlọ́run àti àwọn tó ṣe kíni o gbọ́ o. Májẹ̀mú àti àánú mọ́ fún àwọn tó fẹ́ mi 1 àti àwọn tí ó ń pa òfin rẹ̀ mọ́. Ẹni tí Ọlọ́run pa májẹ̀mú ẹ̀ pé mi ò ní yẹ májẹ̀mú mi lórí ẹ̀ torí pé òun pa òfin mi mọ́. Torí pé kíni o fẹ́ mi, o lọ́lọ́run mi lẹ́yìn mi, màá máa pa májẹ̀mú mi mọ́ fún ọ, mi ò ní dá. Praise the Lord. Àwa ti ṣẹ̀, àwa sì ti dá ẹ̀ṣẹ̀, àwa sì ti ṣe búburú gidigidi, àwa sì ti ṣọ̀tẹ̀ àní nípa kíkorò nínú ẹ̀kọ́ rẹ àti ìdájọ́ rẹ. Bẹ́ẹ̀ ni àwa kò sì fi etí sí àwọn ìránṣẹ́ rẹ, àwọn wòlíì tí ó sọ̀rọ̀ ní orúkọ rẹ fún àwọn ọba wa, àwọn ọmọ aládé wa àti àwọn bàbá wa, àti fún gbogbo àwọn ènìyàn ilẹ̀ wa. Olúwa tìrẹ ní òdodo, ṣùgbọ́n tiwa ní ìtìjú gẹ́gẹ́ bí ó ti rí lónìí fún àwọn ènìyàn Júdà àti fún àwọn olùgbé Jerúsálẹ́mù àti fún gbogbo Ísírẹ́lì tí ó súnmọ́ tòsí àti àwọn tí ó jìnnà réré ní gbogbo ilẹ̀kílẹ̀ níbi tí ó gbé ti lé wọn rè nítorí ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ti ṣẹ̀ sí ọ. Olúwa, tiwa ní ìtìjú ti àwọn ọba wa àti àwọn olórí wa àti ti àwọn bàbá wa nítorí àwa ti ṣọ̀tẹ̀ sí ọ. Síbẹ̀ tí Olúwa Ọlọ́run wa ní àánú àti ìdáríjì bí àwa tilẹ̀ ṣọ̀tẹ̀ sí ọ. Bẹ́ẹ̀ ni àwa kò sì gba ohùn Olúwa Ọlọ́run wa gbọ́ láti máa rìn nípa òfin tí ó gbé kalẹ̀ níwájú wa láti ọwọ́ àwọn ìránṣẹ́ rẹ̀ àwọn wòlíì wa. Praise the Lord. Ṣé rí wípé ọ̀tẹ̀ ti pẹ́, ìṣọ̀tẹ̀ ti pẹ́ láti àtètèkọ́ṣe kò ṣẹ̀ṣẹ̀ ṣe ń sìn. Òun ni wípé èmi àti yín gbọ́dọ̀ máa ṣe kíni? Ojoojúmọ́ la gbọ́dọ̀ fi máa wá ojú rẹ̀. Ojoojúmọ́ la gbọ́dọ̀ fi máa bẹ̀bẹ̀ fún ẹ̀mí ọ̀tẹ̀ kó fi ayé wa sílẹ̀. Ẹ̀mí ọ̀tẹ̀, ẹ̀mí burúkú ni o, ohun ìríra ni lójú Ọlọ́run. Ojoojúmọ́ náà sì ń kó sínú ọ̀tẹ̀. Ẹ jẹ́ ká sá fún. Ẹ já tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni gbogbo Ísírẹ́lì ti ṣẹ̀ sí òfin rẹ, àní nípa kíkorò, kí wọn kí ó má ṣe gba ohùn rẹ gbọ́. Nítorí náà ni a ṣe yí ègún dà sí orí wa àti ìbúra náà tí ó kọ sínú òfin Mósè ìránṣẹ́ Ọlọ́run tí àwa ti ṣẹ̀ sí. Ó sì mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ èyí tí ó sọ sí wa àti sí àwọn onídàájọ́ wa tí ó ṣe ìdájọ́ fún wa. Nípa èyí ni a ti fi mú ibi ńlá bá a nítorí èyí tí a kò tí ì ṣe sí gbogbo abẹ́ ọ̀run gẹ́gẹ́ bí a ti ṣe sórí Jerúsálẹ́mù. Gẹ́gẹ́ bí a ti kọ nínú òfin Mósè, gbogbo ibi wọ̀nyí wá sórí wọn. Bẹ́ẹ̀ ni àwọn kò sì wá ojú rere níwájú Olúwa Ọlọ́run wa. Àwa kò yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa kí a sì mòye òtítọ́ rẹ̀. Nítorí náà ni Olúwa ṣe fiyèsí ibi náà tí ó mú wá sórí wọn
nítorí olódodo ni Olúwa Ọlọ́run wa ní gbogbo iṣẹ́ rẹ̀ tí ó ṣe, ṣùgbọ́n àwa kò gba ohùn rẹ̀ gbọ́. Ǹjẹ́ nísinsìnyí Olúwa Ọlọ́run wa, ìwọ tí o ti fi ọwọ́ agbára mú àwọn ènìyàn rẹ jáde láti Íjíbítì wá, tí ìwọ sì ti gba orúkọ rẹ fún ara rẹ gẹ́gẹ́ bí ó ti wà lónìí, àwa ti ṣẹ̀, àwa sì ti ṣe búburú gidigidi. Olúwa, gẹ́gẹ́ bí gbogbo òdodo rẹ, lóòótọ́ jẹ́ kí ìbínú àti ìrunú rẹ yí kúrò lórí Jerúsálẹ́mù ìlú rẹ, òkè mímọ́ rẹ, nítorí ẹ̀ṣẹ̀ wa àti ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa ní Jerúsálẹ́mù. Àti àwọn ènìyàn rẹ di ẹ̀gàn sí gbogbo àwọn tí ó yí wa ká. Ǹjẹ́ nítorí náà Ọlọ́run wa, gbọ́ àdúrà ọmọ ọ̀dọ̀ rẹ àti ẹ̀bẹ̀ rẹ, kí o sì mú kí ojú rẹ kí ó mọ́lẹ̀ sí ibi mímọ́ rẹ tí ó dahoro nítorí Olúwa. Tẹ etí rẹ sílẹ̀ Ọlọ́run mi, kí o sì gbọ́, sì yí ojú rẹ kí o sì wo ìdahoro wa àti ìlú tí a fi orúkọ rẹ̀ ń pè, nítorí tí àwa kò gbé ẹ̀bẹ̀ wa kalẹ̀ níwájú rẹ̀ nítorí òdodo wa, ṣùgbọ́n nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ ńlá. Olúwa gbọ́, Olúwa dáríjì, Olúwa tẹ etí rẹ sílẹ̀ kí o sì ṣe é. Má ṣe jáfara, nítorí tí ìwọ tìkálára rẹ, Ọlọ́run mi, nítorí orúkọ rẹ ni a fi ń pe ìlú rẹ àti àwọn ènìyàn rẹ. Èyí ni Dáníẹ́lì bẹ̀rẹ̀ sí gbàdúrà, ó ń jìbẹ́hùn sí Ọlọ́run kọ́lọ́run lè dáríjì. Gabriel túmọ̀ àlá. Let's go. Bí èmi ti ń wí, tí èmi ń gbàdúrà, àti bí èmi sì ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ Ísírẹ́lì àwọn ènìyàn mi, tí èmi ń gbé ẹ̀bẹ̀ mi kalẹ̀ níwájú Olúwa Ọlọ́run mi nítorí òkè mímọ́ Ọlọ́run mi, bẹ́ẹ̀ ni bí mo ti ń wí lọ́wọ́ nínú àdúrà mi, ọkùnrin náà Gabriel tí mo ti rí ní ìran mi ní àtètèkọ́ṣe ni a mú láti fò wá kánkán. Ó dé ọ̀dọ̀ mi níwọ̀n àkókò ẹbọ àṣálẹ́. Ó mú mi mọ̀, ó sì ń bá mi sọ̀rọ̀ wípé, Dáníẹ́lì, mo jáde wá nísinsìnyí láti fi òye fún ọ. Ní ìpilẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ ti jáde wá, èmi ti wá láti fi hàn fún ọ, nítorí ìwọ ṣe àyànfẹ́ gidigidi. Nítorí náà mo yí ọ̀rọ̀ náà kí o sì kíyèsí ìran náà. Praise the Lord. Bàbá màmá, ṣé táwa náà bá ń gbàdúrà, ṣé a tètè máa rí èsì àdúrà gbà? Ṣé Ọlọ́run mọ̀ wá ní àyànfẹ́ gidigidi? Bàbá màmá, ó ní wípé a ò gbọ́dọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú rẹ̀. Òun nìkan la gbọ́dọ̀ máa fi orí wa balẹ̀ fún. Òun nìkan la gbọ́dọ̀ máa gbàdúrà wa sí. 70 ọ̀sẹ̀ ni a ti pinnu sórí àwọn ènìyàn rẹ̀ àti sórí ìlú mímọ́ rẹ̀ láti ṣe ìparí ìrékọjá àti láti fi èdìdì dí ẹ̀ṣẹ̀ àti láti ṣe ìlàjà fún àìṣedéédé àti láti mú òdodo àìnípẹ̀kun wá àti láti ṣe èdìdì kan àti wòlíì àti láti fi òróró yẹn ni mímọ́ jùlọ nì. Nítorí náà kí ìwọ kí ó mọ̀ kí ó sì yí ọ pé láti ìjáde lọ ọ̀rọ̀ náà láti Jerúsálẹ́mù ń ṣe àti láti tú u kọ́ títí dé ìgbà ọmọ aládé ẹni òróró náà yóò jẹ́ ọ̀sẹ̀ 7 àti ọ̀sẹ̀ 62. A ó sì tún ìgboro rẹ̀ ṣe, a ó mọ odi rẹ̀, ṣùgbọ́n ní ìgbà wàhálà. Ṣé mọ̀ wípé wọ́n ti wó Jerúsálẹ́mù, wọ́n ti wó. Lẹ́yìn ọ̀sẹ̀ 62 náà ni a ó ké ẹni òróró náà kúrò, kì yóò sì sí ẹnìkan fún un, àti àwọn ènìyàn ọmọ aládé kan tí yóò wá ni yóò pa ìlú náà àti ibi mímọ́ run. Òpin ẹni tí ń bọ̀ yóò dàbí ìkún omi àti ogun títí dé òpin. Èyí ni ìparí ìdahoro. Òun ò sì fi èdìdì májẹ̀mú kan múlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ níwọ̀n ọ̀sẹ̀ kan, àti láàrin ọ̀sẹ̀ náà yóò mú kí a dẹ́kun ẹbọ àti ọrẹ ẹbọ ìríra ìsọdahoro, yóò sì dúró lórí ibi mímọ́ títí ìdájọ́ tí a pinnu yóò túdà sórí asọnidahoro. Praise the Lord. Ṣé ti gbọ́ pé ẹnìkan ń bọ̀, ó máa dáwọ́ gbogbo ẹbọ? Wọ́n ń sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ nípa Kristi, gbogbo ká máa rúbọ nǹkan ẹnìyẹn ń bọ̀ tó máa mú kíni o, tó máa mú òpin dé bá. Praise the Lord. A ti wà ní Dáníẹ́lì 10 la wà. Ìran tí Dáníẹ́lì rí ní Ìdíákìlì
ní ọdún kẹta kúrúsì ọba Páṣíà tí a fi ọ̀rọ̀ kan hàn fún Dáníẹ́lì, orúkọ ẹni tí ń jẹ́ Béltesásárì. Òtítọ́ ni ọ̀rọ̀ náà àti làálàá tí ó tóbi, ó sì mọ ọ̀rọ̀ náà, ó sì mòye ìran náà. Ní ọjọ́ wọn ni èmi Dáníẹ́lì fi ìkáàánú ṣọ̀fọ̀ ní ọ̀sẹ̀ 3 gbáko. Èmi kò jẹ oúnjẹ tí ó dára, bẹ́ẹ̀ ni èmi kò sí ẹran tàbí ọtí wáìnì tí ó wá sí ẹnu mi, bẹ́ẹ̀ ni èmi kò fi òróró kun ara mi rárá títí ọ̀sẹ̀ 3 náà fi pé. Nígbà tí ó di ọjọ́ 24 oṣù kìíní, bí mo ti wà ní etí odò ńlá tí ń jẹ́ Hídékélì, nígbà náà ni mo gbé ojú mi sókè, mo wò ó sì kíyèsí ọkùnrin kan tí ó wọ aṣọ àlà, ẹ̀gbẹ́ ẹni tí a fi wúrà úfàsì dáradára dì ní àmùrè. Ṣé o ti gbọ́? Ṣé o ti rí bọ́n ṣe ń múra? Ẹnìkan fò wá sí ọ̀dọ̀ rẹ̀, ó wọ kíni o, aṣọ àlà dáradára, ẹ̀gbẹ́ ẹni tí a fi kíni o, tí a dì ní àmùrè. Nígbà tẹ́yin bá fẹ́ di àmùrè tiyín, ẹ̀yin máa fi pa kájà ni o. Ṣé ẹ ti ráwọn tẹ́ ń bá jẹ́ orúkọ, ẹ ti rí bọ́n ṣe ń múra? Táwọn bá múra tán bá wọṣọ àlà tí wọ́n á fi àmùrè ṣe kíni, wọ́n á fi di ẹ̀gbẹ́ wọn. Wọ́n ní wọ́n fi pa kájà o, wọ́n di àmùrè sí ẹ̀gbẹ́ wọn. Wọ́n di àmùrè, wọ́n fi ṣe kíni o, sí ẹ̀gbẹ́ wọn ni wọ́n wí o. Bọ̀ ẹ̀yin ọmọ Yorùbá, ọmọ ti Nàìjíríà, kérúbù Nàìjíríà, ẹ̀yin máa fàmùrè pa kájà ni o. Ẹ̀rọ àwọn tí wọ́n ti lo wáìtì tó jẹ́ òun náà ń wọ̀ àtàmùrè tán ń dì í, ẹ̀gbẹ́ náà ni wọ́n dè mọ́ o. Ara rẹ̀ pẹ̀lú dàbí òkúta bẹ́rílì, ojú rẹ̀ sì dàbí mọ̀nàmọ́ná, ẹyinjú rẹ̀ dàbí iná fìtílà, apá àti ẹsẹ̀ rẹ̀ ní àwọ̀ tí ó dàbí idẹ tí ó wẹ́ dandan, tí a wẹ̀ dán. Ohùn ọ̀rọ̀ ẹnu rẹ̀ dàbí ohùn ìjọ ènìyàn púpọ̀. Ṣé ti rí? Èmi Dáníẹ́lì nìkan ṣoṣo ni ó rí ìran náà. Àwọn ọkùnrin tí ó sì wà pẹ̀lú mi kò rí ìran náà, ṣùgbọ́n ìwárìrì ńlá dàbò wọ́n tó bẹ́ẹ̀ tí wọ́n fi sá lọ láti fi ara wọn pamọ́. Nítorí náà èmi nìkan ni ó kù tí mo sì rí ìran ńlá yìí, kò sì kù agbára nínú mi, ẹwà mi sì yí padà lára mi di ìbàjẹ́, èmi kò sì lágbára mọ́. Síbẹ̀ mo gbọ́ ohùn ọ̀rọ̀ rẹ̀. Nígbà tí mo sì gbọ́ ohùn ọ̀rọ̀ rẹ̀, nígbà náà ni mo dààmú, mo sì wà ní ìdojúbolẹ̀. Ṣàkíyèsí, ọwọ́ kan kàn mí tí ó sì gbé mi dìde lórí eékún mi àti lórí àtẹ́lẹwọ́ mi, ó sì wí fún mi pé, Dáníẹ́lì, ìwọ ọkùnrin olùfẹ́ gidigidi, kí òye ọ̀rọ̀ tí mo sọ fún ọ kí ó yé ọ, kí o sì dúró ní ipò rẹ, nítorí pé ìwọ ni a rán mi sí nísinsìnyí. Nígbà tí ó sì ti sọ̀rọ̀ báyìí fún mi, mo dìde dúró ní ìwárìrì. Praise the Lord. Ṣé o sì rí wípé kérúbù àti séráfù, bí bàbá wa ṣe mú wá, bó ṣe rí tán ṣe ń lò lọ́hùn, àwọn kérúbù séráfù ọ̀hún bẹ́ẹ̀ ló ṣe mú aṣọ àdúrà wá fáwa. Gẹ̀rẹ̀yẹ̀ báyìí lẹ́ mọ̀ ràn o, àmùrè báyìí lẹ́ gbé, fìlà báyìí lẹ́yìn obìnrin ó mọ̀ dé, ọkùnrin bẹ́ẹ̀ ṣe máa rán tiyín rèé. Lónìí báwo lẹ́yìn ṣe ń ran stáì tiyín? Ẹ ti yí sí crazy gámẹ̀ntì, ẹ múra sí i. Nígbà náà ni ó wí fún mi pé, má bẹ̀rù Dáníẹ́lì, láti ọjọ́ kìíní tí ìwọ ti fi àyà rẹ sí i láti mòye, tí ìwọ sì pa ara rẹ mọ́ lójú níwájú Ọlọ́run rẹ, a gbọ́ ọ̀rọ̀ rẹ, èmi sì wá nítorí ọ̀rọ̀ rẹ. Ṣùgbọ́n balógun ìjọba Páṣíà ti dè mí ní ọ̀nà ní ọjọ́ 21. Ṣùgbọ́n wò ó, Máíkẹ́lì, ọ̀kan nínú àwọn olórí balógun, wá láti ràn mí lọ́wọ́, èmi sì di ipò mi mú lọ́dọ̀ àwọn ọba Páṣíà. Ṣé ti rí? Praise the Lord. Ẹ ti rí wípé tí o bá ń gbàdúrà, tí àdúrà láti ọjọ́ kìíní tí ènìyàn ti yára ẹ̀ sí mímọ́ tó ń gbàdúrà, bọ̀ ẹ̀mí èṣù ó di lọ́wọ́ for 21 days. 21 days lójú tí wàá máa bá, kí ló dé tàdúrà yóò tètè gbà? Mo gbààwẹ̀, mo gbàdúrà, ẹni tí wọ́n rán sí wa pé kó wá jíṣẹ́, àwọn kan ti dé lọ́nà, ṣùgbọ́n ó dìpò rẹ̀ mú síbẹ̀. Bọ̀ balógun Máíkẹ́lì ṣe kí ni o? Ó wá ràn lọ́wọ́. Òun ni bàbá Mósè ṣe fi Máíkẹ́lì ṣe balógun wa.
òun náà ṣe yan Michael olórí ogun wípé ìwọ ni wàá máa jẹ́ balógun ẹgbẹ́ mímọ́ Séráfù. Tí agbára kan bá tiẹ̀ wà bí nǹkan kan bá wà bógun bá le koko tá a bá pe Holy Michael jà fún wa, ó máa jà fún wa, wọn ni a máa bọ o. Èyí jẹ́ yìí ń kóra yín sí lónìí tó jẹ́ bíbọ lẹ tún bọ̀ yìí, wọn ò bẹ̀ yín níṣẹ́ bíbọ o. Ní orúkọ Jésù Kristi ní kí gbogbo eékún kówó lẹ̀ o. Balógun náà fi ṣe torí pé ó jẹ́ balógun ọ̀run dàsọ̀, kò ní nǹkan kan jù bẹ́ẹ̀ yẹn lọ. Balógun wá láti ràn mí lọ́wọ́, èmi sì di ipò mi mú lọ́dọ̀ àwọn ọba Páṣíà. Ìjẹ́ nísinsìnyí mo dé láti mú ọ mòye ohun tí yóò bá àwọn ènìyàn rẹ ní ìkẹyìn ọjọ́, nítorí tí ọjọ́ pípọ̀ ni ìran náà ń ṣe. Praise the Lord. Ṣé ti rí? Bó o bá ríran ọ̀rọ̀ ìran tọ́lọ́run bá fi hàn wá láàárín ìṣẹ́jú mẹ́wàá, o lè rí ọ̀rọ̀ 100 years sílẹ̀ láàárín ìṣẹ́jú mẹ́wàá. Kì í ṣe ń sìn o, bọ̀ nígbà tí wọ́n bá máa fi àlá yẹn hàn wá láàárín gbogbo oorun tá a sùn só pé 8 hours, wàá rí ìran 100 million wàá rí sílẹ̀. Ṣé o gbọ́n tó wí? Ìran yẹn jẹ́ ti ọjọ́ pípọ̀, kò ṣe ń sìn, ṣùgbọ́n a kàn fi hàn ọ́ díẹ̀ ló máa wá sí ìmúṣẹ. Ó ní wípé nígbà táwa náà bá ríran bóyá alálàá kan, ẹ má jẹ́ ká wá máa wò pé nísinsìnyí ló máa ṣẹ, àwọn máa gbàdúrà àlá ibi, ìran bí, Olúwa má jẹ́ kó ṣẹ, èyí tó jẹ́ ire ẹ jẹ́ kó wá sí ìmúṣẹ nígbàkigbà tó bá yá. Ibi ni ò gbọ́dọ̀ ṣẹ. Praise the Lord. Tó bá dẹ̀ ń gbàdúrà tí àdúrà ò bá tètè gbà, máa gbàdúrà. Gbogbo balógun Páṣíà tó di àdúrà mi lọ́nà, Ọlọ́run bá mi gbàgbára lọ́wọ́ wọn. Sátánì a máa dí àdúrà lọ́wọ́ ńgbà mí ò tí ì jẹ́ kí àdúrà tètè gbà, kí ènìyàn tètè rí èsì àdúrà. A máa fi àdúrà ìka ènìyàn tó ń dí àdúrà mi lọ́wọ́, ilẹ̀ jí ó gbé mi. Olúwa gbàgbára lọ́wọ́ rẹ̀. Praise the Lord. Nígbà tí ó sì ti sọ irú ọ̀rọ̀ báyìí fún mi tán, mo dojúkọ ilẹ̀, mo sì yadi. Ṣẹ gbọ́? Àwọn wòlíì ni o. Mo sì yadi, sì wò ó, ẹnìkan tí jíjọ rẹ̀ dàbí ti àwọn ọmọ ènìyàn fi ọwọ́ kan ètè mi. Nígbà náà ni mo ya ẹnu mi, mo sì fọhùn, mo sì wí fún ẹni tí ó dúró tì mí pé, Olúwa mi, ní ti ìran náà ìrora mi padà sínú mi, èmi kò sì lágbára mọ́, nítorí pé báwo ni ọmọ ọ̀dọ̀ olúwa mi yóò sì ṣe lè bá olúwa mi yìí sọ̀rọ̀? Ṣùgbọ́n bí ó ṣe tèmi ni lójú kan náà, agbára kò kù nínú mi, bẹ́ẹ̀ ni kò sì kù ẹ̀mí nínú mi. Nígbà náà ni ẹnìkan tí ó ní àwòrán ènìyàn wá, ó sì fi ọwọ́ tọ́ mi, ó sì mú mi lára le, ó sì wí pé, ìwọ ọkùnrin olùfẹ́ gidigidi, má bẹ̀rù, àlàáfíà ni fún ọ, mú ara rẹ le, àní mú ara rẹ le. Nígbà tí ó bá mi sọ̀rọ̀, a sì mú mi lára le. Mo sì wí pé, kí olúwa mi kí ó máa sọ̀rọ̀, ní ti ìwọ ti mú mi ní ara le. Ṣé o ti gbọ́ ẹ̀mí bẹ́yẹn? Ṣé o ti rí bí ẹ̀mí bá bà lé èèyàn? Tó bá jí ẹ̀mí gidi ni o, ẹ̀mí gidi, pé ènìyàn wà ní trance, kò jẹ kò mu, ẹ̀mí olúwa ló mú rìnrìn àjò, kò ní kù agbára, kò sí agbára nínú ènìyàn mọ́, èèyàn ni o. Ẹ̀mí ò dẹ̀ ìṣòkú o. Gbogbo ẹ̀yin tẹ́ máa ṣe bí ìgbà tó jẹ́ ẹkú ẹ̀gbọ́ràn yẹn, ẹ̀mí mímọ́ kì í ṣòkú o. Bọ̀ agbára Ọlọ́run kápá ènìyàn, ò ní lè lágbára bí pé kò sí ó wà ní físíkà. Ẹ̀mí yẹn ń ṣàkóso, ó gba gbogbo agbára rẹ̀, ó máa rẹ̀ ìwọ́gò onímọ̀ nǹkan kan yẹn máa rẹ̀ èèyàn tẹ́ n tó ń jí agbára, ọwọ́ Ọlọ́run wà lára ẹ̀. Ṣùgbọ́n wípé kò mọ kò gbọ́ràn, ó kú, kò ríran, ó di àfi tígbà tí wákàtí kan wà tí ẹ̀mí yẹn máa gbé lọ. Bọ̀ kì í ṣòkú o. Ẹ̀mí mímọ́ ẹlẹ́mìí ò ṣòkú o, ẹlẹ́mìí ò dití o. Ẹ̀mí tó bá dití, tó bá jókòó, èmi ò mọ ibi tó ti wá. Ṣùgbọ́n ní ẹ̀mí mímọ́, ẹ̀bùn ẹ̀mí tí Ọlọ́run fún wa láti ọwọ́ tí mo sì ṣe orí bàbá wa, kì í ṣòkú, etí ẹ̀mí ò dì. Praise the Lord. Nígbà náà ni ó wí pé ó máa rí, ẹgbọ́, ara rẹ̀ ti kú,
bọ̀ ìgbà tá a tó mú lára le ló tó lè ṣe dáadáa bí ènìyàn. Orí pé nígbà tí ẹ̀mí yẹn náà tí wọ́n bá fi wá sílẹ̀, ara wa bẹ̀rẹ̀ sí mókun, á bẹ̀rẹ̀ sí mókun, àtúnmáṣe títóbi agbára Ọlọ́run Mósè Orímọládé. Nígbà náà ni ó wí pé ìwọ á mọ ìdí ohun tí mo ti sọ, tí mo ti tọ̀ ọ́ wá sí nísinsìnyí tí èmi yí padà lọ bá balógun Páṣíà jà. Nígbà tí èmi bá sì jáde lọ, kíyèsí balógun eléle yóò wá. Ṣùgbọ́n èmi ò fi èyí tí a kọ sínú ìwé òtítọ́ hàn ọ́. Kò sì sí ẹni tí ó ràn mí lọ́wọ́ sí àwọn wọ̀nyí bí kò ṣe Máíkẹ́lì balógun yín. Ṣé o ti gbọ́? Máíkẹ́lì balógun kí ni? Balógun yín. Balógun yín. Ẹnìkan lè bi ẹ́ léèrè kí nìdí tán fi Máíkẹ́lì ṣe balógun. Balógun wa ni balógun yín. Ẹjọ́ lónìí àníka bíbélì púpọ̀. Kíní ni màá ti dúró 12. Ó ń dáná. 12 náà ni kábíyèsí Olódùmarè. 12 náà ni. Ó yá, a ti wà ní 11 báyìí. Pẹ̀lúpẹ̀lú ní ọdún kìíní Díárùsì àti Mídíà àti èmi pàápàá dúró láti mú un lọ́kàn le àti láti fi ìdí rẹ̀ kalẹ̀. Ǹjẹ́ nísinsìnyí ni èmi ò fi òtítọ́ hàn ọ́. Kíyèsí ọba mẹ́ta pẹ̀lú ni yóò dìde ní Páṣíà, ẹ̀kẹrin yóò sì ṣe ọlọ́rọ̀ ju gbogbo wọn lọ, àti nípa agbára rẹ̀ ni yóò fi ọ̀rọ̀ rú gbogbo wọn sókè sí ìjọba Énẹ́nè, ìjọba Egypt àti Syria. Ọba alágbára kan yóò dìde, yóò sì fi agbára ńlá ṣe àkóso, yóò sì máa ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ inú rẹ̀. Nígbà tí ó bá dìde tán, ìjọba rẹ̀ yóò fọ́, a ó sì pín sí orígun mẹ́rẹ̀ẹ̀rin ọ̀run. Kì í ṣe fún ọmọ rẹ̀, pẹ̀lúpẹ̀lú kì í ṣe nínú agbára rẹ̀ tí òun fi jọba, nítorí a ó fa ìjọba rẹ̀ tu, àní fún ẹlòmíràn lẹ́yìn àwọn wọ̀nyí. Ọba ìhà gúúsù yóò sì lágbára, ṣùgbọ́n ọ̀kan nínú àwọn balógun rẹ̀, òun ò sì lágbára jùlọ, yóò sì sí ìjọba rẹ̀ yóò sì jẹ ìjọba ńlá. Gbọ́ o, lágbára jùlọ yóò sì ìjọba rẹ̀ yóò sì jẹ́ ìjọba ńlá. Lẹ́yìn ọdún púpọ̀ wọn ò sì kó ara wọn jọ pọ̀. Ọmọbìnrin ọba gúúsù yóò wá sọ́dọ̀ ọba àríwá láti bá a dá májẹ̀mú, ṣùgbọ́n òun kì yóò lè di alágbára apá náà mú, bẹ́ẹ̀ ni òun kì yóò lè dúró tàbí apá rẹ̀, ṣùgbọ́n a ó fi òun sílẹ̀ àti àwọn tí ó mú wá àti ẹni tí ó bí àti ẹni tí ó mú lọ́kàn le ní àkókò tí ó kọjá. Ṣùgbọ́n nínú ẹ̀ka gbòǹgbò rẹ̀ ẹnìkan kì yóò dìde ní ipò rẹ̀. Ẹni tí yóò wà pẹ̀lú ogun yóò sì wọ inú olódi ọba àríwá, yóò sì bá wọn ṣe, yóò sì borí. Òun ò sì kó òrìṣà wọn pẹ̀lú ère wọn, dídá wọn àti ohun èlò wọn dáradára ti fàdákà àti wúrà ní ìgbèkùn lọ sí Íjíbítì. Òun ò sì dúró ní ọdún mélòó kan kúrò lọ́dọ̀ ọba àríwá. Òun ò sì lọ sí ìjọba gúúsù, ṣùgbọ́n yóò yí padà sí ilẹ̀ òtìkálára rẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ yóò rú sókè, wọn ò sì gba ogún náà lọ́pọ̀lọpọ̀. Wọn ò sì gba ogún ńlá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jọ. Ẹnìkan kì yóò wọlé wá, yóò sì bolẹ̀, yóò sì kọjá lọ. Nígbà náà ni yóò padà, yóò sì gbé ogun lọ sí ìlú olódi rẹ̀. Ọba gúúsù yóò sì fi ìbínú rú sókè, yóò sì jáde wá bí àjà. Àní ọba àríwá náà, òun ò sì kó ènìyàn púpọ̀ jọ, ṣùgbọ́n òun ò fi ọ̀pọ̀lọpọ̀ náà lé e lọ́wọ́. Yóò sì kó ọ̀pọ̀lọpọ̀ lọ, ọkàn rẹ̀ yóò sì gbé sókè, òun ò sì bí ọ̀pọ̀lọpọ̀ ẹgbàárún ènìyàn ṣubú, ṣùgbọ́n a kì yóò fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nípa èyí. Nítorí pé ọba àríwá yóò sì yí padà, yóò sì kó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jọ tí yóò sì pọ̀ ju ti ìṣáájú lọ. Yóò sì wà lẹ́yìn ọdún mélòó kan pẹ̀lú ogun ńlá àti ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Ní àkókò wọn ní ọ̀pọ̀lọpọ̀ yóò sì dìde sí ọba gúúsù. Àwọn ọlọ̀tẹ̀ nínú àwọn ènìyàn rẹ̀ yóò sì gbé ara wọn ga láti fi ẹsẹ̀ ìran náà múlẹ̀ pẹ̀lú, ṣùgbọ́n wọn ò ṣubú. Bẹ́ẹ̀ ni ọba àríwá yóò sì wá, yóò sì módi, yóò sì gba ìlú olódi,
apá ogun ọba gúúsù kì yóò lè dúró àti àwọn àyànfẹ́ ènìyàn rẹ̀, bẹ́ẹ̀ ni kì yóò sì lágbára láti dá a dúró. Ṣùgbọ́n ẹni tí ó tọ̀ wá yóò sì máa ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ inú ara rẹ̀, kì yóò sì sí ẹni tí yóò dúró níwájú rẹ̀. Òun ò dúró ní ilẹ̀ dáradára nì, tí yóò sì fi ọwọ́ rẹ̀ parun. Òun ò sì gbé ojú rẹ̀ sókè láti wọ̀ ní agbára gbogbo ìjọba rẹ̀, yóò sì bá a dá májẹ̀mú, bẹ́ẹ̀ ni yóò ṣe é. Òun ò sì fi ọmọbìnrin àwọn ọmọbìnrin fún un láti bà á jẹ́, ṣùgbọ́n òun kì yóò dúró, bẹ́ẹ̀ ni kì yóò sì ṣe tirẹ̀. Lẹ́yìn èyí yóò kọ́ ojú rẹ̀ sí erékùṣù wọn nì, yóò sì gba ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n balógun kan fún ara rẹ̀ yóò fi òpin sí ẹ̀gàn rẹ̀, àti nípò èyí yóò mú ẹ̀gàn rẹ̀ padà wá sí orí ara rẹ̀. Praise the Lord. Hallelujah o. Nígbà náà ni yóò sì yí ojú rẹ̀ padà sí ìlú olódi òun tìkálára rẹ̀, ṣùgbọ́n yóò kọsẹ̀, yóò sì ṣubú, a kì yóò sì rí i mọ́. Nígbà náà ni ẹnìkan kì yóò dìde ní ipò rẹ̀, tí yóò mú agbowóde kan rékọjá nínú ògo ìjọba ilẹ̀ Júdà. Ṣùgbọ́n níwọ̀n ìjọ mélòó kan ni a ó sì parun, kì yóò sì ṣe nípa ìbínú tàbí lójú ogun. Praise the Lord. Ẹ jọ̀wọ́, ibi tá a ti máa dúró rè. Ẹ má bínú. Ẹ jẹ́ kí n máa lọ bí iṣẹ́ pọ̀ níwájú mi tí mo fẹ́ ṣe. Àdúrà wa gbà. Tó bá di Thursday a máa parí ẹ̀, àdẹ́wọ̀nú ó sì àlọ. Ẹ rí i pé kò pọ̀ náà, ṣùgbọ́n mo lálejò. Ẹ má bínú. Hósíà náà, Hósíà ò pọ̀. 1-13 ni Hósíà. Mo rò bí gbogbo bíbélì táǹkà ẹ̀ ṣó yé wa. Ọlọ́run Mósè Orímọládé yóò fi ẹ̀kọ́ rẹ̀ yé wa. Ẹ rí wípé ìran ni wọ́n fi hàn Dáníẹ́lì. Àwọn ọba tó máa jẹ, àwọn tó máa wá ní àwọn tí gbogbo wa ń pè ní president lónìí, gbogbo ogun tó máa ṣẹlẹ̀, gbogbo itú tí wọ́n máa pa, gbogbo bí wọ́n ṣe máa ṣe ìjọba wọn, òun ni wọ́n ti fi hàn ta ni o, Dáníẹ́lì. Lórúkọ Jésù, ìjọba kíjọba tó bá wà lórí òpó tó bá lòun fẹ́ fayé ni wá lára, Ọlọ́run máa fọ̀nà ọ̀run wọn. Bàbá tó wà ń bẹ̀ yìí, lórúkọ Jésù, lákòókò tiwọn ó máa tù wá lára, a ò ní mọ̀ nira, ààbò Ọlọ́run yóò dájú. Bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ní everybody lọ máa ta àkàrà. Àwọn kan send kíní yẹn sí mi pé ìyá èso ẹ̀mí ṣe ní sọ̀rọ̀ pa lákàrà dé. President ìyàwó màmá wa senator, wọ́n ní kóníkálùkù, wọ́n gba àwọn obìnrin níyànjú ni wọ́n gba àwọn obìnrin. Ṣé rí pé ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ yẹn kì í ṣe àwọn ọ̀dọ́ ni wọ́n kọjú sí. Pọ̀ mo rí gbẹ̀yìn ọ̀dọ́ lẹ lọ gbégbá AI alákàrà. Àwọn obìnrin, àwọn ìyá, àwọn ni wọ́n kọjú sí. Àkàrà títà ṣe nǹkan èèwọ̀ wá ni. Ẹ rántí wípé àwọn kan tàkàrà. Ẹ má jẹ́ káwọn yẹn máa ríra wọn wípé èpè ń jà wọ́n àbí wọn mọ tán ń ṣe. Èpè ò jà wọ́n, oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ tá a kọ mọ́ oníkálùkù tó fi máa là. Àwọn kan máa ń ta kúlíkúlí, ṣé pé wá ń jà wọn tó ta kúlíkúlí ni? Ṣé nǹkan ẹ̀ṣẹ̀ ni kúlíkúlí títà ni? Àwa ṣáà ń jẹ́ àmú gààrí. Ẹ má jẹ́ káwọn yẹn máa ríra wọn bí ẹni tí ò já mọ́ kankan láwùjọ. Ojú tí gbogbo wa fi wò ó dàbí ìgbà tó jẹ́ pé nǹkan ìríra kan náà nìkan lọ́mọ. No, àwọn kan ń ṣeṣẹ́ yẹn, àwọn kan ṣe business yẹn, wọ́n dẹ̀ ń là nídìí ẹ̀. But business oníkálùkù máa ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. Ìyàwó president ilé nìkan lọ máa ta kúlíkúlí, kó jẹ́ pé kúlíkúlí kọ́ lọ́lọ́run ní ó ta. O lè ta kúlíkúlí kú ọ má tà. O lè gbé bá àgbàdo kó o má tà. Bá àgbàdo ṣe lóun burú tó jẹ́ àkókò ẹ̀, ìwọ lè gbé kó o má tà. Torí ọ̀tọ̀ọ̀tọ̀ ni tọ́lọ́run kọ mọ́ ní kálukú. But àwọn obìnrin ni wọ́n kọjú sí pé èyí owó díẹ̀. Ohun tí mo rò bó yẹ kí gbogbo yín béèrè ni pé ẹ mú owó yẹn wá o. Owó tẹ́lẹ̀ fẹ́ fi ṣèrànwọ́ fún wa pé ká fi máa ṣe business díẹ̀díẹ̀ yẹn àti ready wa. Ẹ fún wa 500,000. Ṣé bí ọlọ́mọ tó máa fi 500,000 ṣe kúlíkúlí àtàgbàdo ló wá fẹ́ fi tà? O mọ business míì tó lè ṣe. Owó ló yẹ kí gbogbo yín béèrè.
kì í ṣe pé wọ́n ní àwọn lè ṣe owó ìrànwọ́ ẹni tó bá rẹ́dì láti ṣe àwọn bísínẹ́sì kéékèèké. Owó ni mo rò bí ó yẹ kí gbogbo yín àti rẹ́dì o, a fẹ́ ṣe bísínẹ́sì àgbàdo kúlí ó ti yá ẹ̀ ti gbowó, ṣùgbọ́n ṣe ni gbogbo yín bẹ̀rẹ̀ sí ṣe kíní ai kúlíkúlí alágbàdo aláta. Ẹ má jẹ́ káwọn aláta àwọn olágbàdo kan ríra wọn bí ẹni pé nǹkan wọn ò já mọ́ nǹkan kan o. Oníkálùkù báyìí ló máa là, ebi ò ní pa wá kú, ààbò Ọlọ́run yóò dájú, àwa ò dẹ̀ ní àníṣẹ̀sí àníjẹun ẹlẹ́yà. Ọlọ́run máa fi wá lọ́kàn balẹ̀. Gbogbo àwọn ìyá tó dẹ̀ ń ṣe bísínẹ́sì yẹn kì í ṣe ní ìyà o, Ọlọ́run ò dá yín fún yà, iṣẹ́ ní ìyà. Èèyàn rere lẹ́yìn náà, gbogbo akọ́la máa ṣiṣẹ́ ní báǹkì, gbogbo akọ́la máa jẹ́ wòlíì, gbogbo akọ́la máa jẹ́ gbogbo iṣẹ́ tó wọ oníkálùkù lọ́lọ́run píṣẹ́ lé lọ́wọ́. Èyí tó bá ti kọjú sí gbárùkù tí o yóò dára fún wa nídìí iṣẹ́ wa, a máa là, a máa lu. God bless you. I love you. Mo fi wá sílẹ̀ sọ́wọ́ Ọlọ́run. Mósè Orímọládé ọ̀sẹ̀ yìí máa pé wa. Ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín o. Mi ò ní gbọ́kú sí yín, ẹ̀ ní gbọ́kú sí èmi náà. Orílẹ̀-èdè yóò gba àlàáfíà. Bẹ́ẹ̀ ló máa rí. Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. God bless you. Ọmọ Mósè Orímọládé, one love. Bye for now.